Good afternoon, my people. This is your girl, National Gist TV. I am here again to bring another gist. If today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post a gist, you can get it. To my whole subscribers, I says thank you. I do appreciate you. God bless you. Today's gist is leave Naomi out of this. Move to the Olori quarters, or I forcefully move you. Kábíyèsí wa ló sọ̀rọ̀ ń bẹ̀ yẹn o. Wọ́n ní kán fi Naomi sílẹ̀, kán fi Queen Naomi sílẹ̀, kán move lọ síbi táwọn ní kán move lọ. Wọ́n ní tí wọ́n bá move lọ tipátipá làwọn fi máa move wọn lọ síbẹ̀. Kábíyèsí ló ń sọ bẹ́ẹ̀. Wọ́n wá ń sọ pé Queen Naomi lọ ní pé àwọn ò fẹ́ bá wọn gbé. Tó bá ṣe ẹ̀yin ni ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pé kí ló wà ń bẹ̀. Tó bá ṣe ẹ̀yin ṣe máa bárò àwọn èèyàn báyìí gbé. Àwọn èèyàn tó lọ mú bàtà yín tó lọ fi ń ṣoògùn. Àwọn èèyàn tó lọ mú bàtà yín tó fi ń ṣoògùn ṣe máa bárò wọn gbé. Lóòótọ́ Queen tèmi sọ pé ò ní ìwà burúkú. Tóbi ò ní ìwà burúkú. Ṣùgbọ́n Ashley àti Mariam aṣáàmọ̀ nǹkan tó tún lè ṣe lọ́la. Ẹ wò bí kábíyèsí ṣe ní kán move lọ sí Ọ̀sẹ̀ Palace yẹn. Ó bẹ́tà kán move lọ síbẹ̀. Tó bá dé láwọn ò move lọ síbẹ̀ kán máa lọ lé wọn. Kò ń ṣe dandan. Kábíyèsí ní kì í ṣe torí Queen Naomi làwọn fi ní kán move lọ síbẹ̀. Wọ́n ní torí pé palace yẹn wàhálà ìdààmú ló ń wà ńbẹ̀ látìgbà tán ti dé. Kò sí sinmi ní palace yẹn. Ìzáídà kí Mariam bá Tèmítọ́pẹ́ jà àbí kí Mariam bá Sisi Rónkẹ́ jà àbí sí Ashley àti Mariam kan máa jà. Ọjọ́ wo ni kábíyèsí fẹ́ ṣe yẹn dà? Ṣé fẹ́ pa kábíyèsí ni? So ẹ̀yin ẹ lọ dúró síbẹ̀ yẹn. Tí kábíyèsí bá fẹ́ rí yín wá wá rí yín. Kò sí wàhálà ńbẹ̀. Ọlọ́run Elédùmarè ó máa wà pẹ̀lú kábíyèsí. Ẹ má fi wàhálà ẹ má fi pa kábíyèsí wa. So nǹkan tí kábíyèsí bá sọ ni kẹ́ ẹ gbọ́, nǹkan tọ́kọ èèyàn bá sọ ni èèyàn máa ṣe. Ọkọ ló lórí aya. Ẹ má máa argue pẹ̀lú ọkọ yín. Tọ́kọ bá ní kẹ́ ṣe nǹkan ẹ ṣe. Èwo ni kẹ́ máa argue kẹ́ máa ní wọ́n ní Mariam lòun ò lọ. Kò sí nǹkan tó lè ṣe Mariam ó máa lọ ni. Kò sí nǹkan tó lè ṣe. Ọba ba lórí ohun gbogbo ni ó máa kọ̀rọ̀ sí kábíyèsí lẹ́nu pé ò ní lọ síbo. Ó máa lọ ni ò ní choice o. Nǹkan tó máa ń sọ fún yín nìyẹn pé tí ọkùnrin bá níyàwó kò dáa kéèyàn máa lọ dalé onílérú. Kí ló dé tẹ́yìn ò lè lọ fẹ́ young guy? Kí ló dé? Ó ṣe jẹ́ pé ẹni tó ti níyàwó lẹ fẹ́ fẹ́. Ṣé nítorí kọ́ máa bá fi pè yín ní queen? Ẹ ti ẹ̀ worú Ashley yẹn bó ṣe wà so desperate láyé ẹ̀. Ṣé nítorí kọ́ máa bá fi pè é ní queen? Ẹ wá dalé onílérú. Ẹ̀yin náà ọjọ́ kan ẹ̀dẹ̀ máa gbàdúrà irú ẹ̀. Ṣó ti eyín mi fẹ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí? Mo kàn dákẹ́ ni ẹ má jẹ́ kí n sọ. Ṣùgbọ́n ìwà tẹ́ wò dáa. Ìwà ọ̀dájú lẹ wù fún Queen Naomi. Ìwà ọ̀dájú lẹ wù kó dé dá. Ẹlẹ́dàá ọmọ yẹn ó máa dájọ́ náà. Ẹlẹ́dàá ẹ̀ máa dájọ́. Kí ló dé? Ẹ kọ̀ wá dálé onílérú. Ẹ jẹ́ kí wọ́n ní fọkànbalẹ̀. Ẹ jẹ́ kán ní fọkànbalẹ̀. Kí ló dé? Ẹ̀yin èèyàn ẹ burú o. Ẹ wá lọ fẹ́ kábíyèsí. Enjoy marriage yín. Ẹ ní fọkànbalẹ̀. Ẹ sọ fún mi ìgbà mélòó ni kábíyèsí ń lò pẹ̀lú yín? Ṣé ẹ ti ẹ̀ ń rí kábíyèsí? Ṣé ẹ ń rí? Ẹ wá lọ tẹ́ra yín sílẹ̀. Ẹ tẹ́ra yín sílẹ̀ bí ẹran sínú pálàsì. Wọ́n wá sọ yín di rubber stamp olórí. Ṣé nítorí pé kẹ́ fi jó lórí yìí náà? Desperation. Ọlọ́run má yẹ kí desperation pẹ̀lú mi. Kí ló dé? Ẹ wá ní kábíyèsí lára. Ẹ̀yin máa dúró sí pálàsì rí o. Ẹ lọ́bi kankan o. Ẹ lọ bo. Ṣé ẹ̀yin ò mọ̀ pé ìyàwó kábíyèsí ni Queen Naomi ni? Ṣé ẹ̀yin ò mọ̀ ni? Àbẹ́rẹ́ pálẹ̀ ni Queen Naomi. Torí ọ̀rọ̀ yóò yé mi rárá. Ìwọ rere àmì wa máa sẹ́kẹ́ kiri kan ò báyàn kankan. Dúró ná. Ṣé kábíyèsí sọ fún ẹ pé òun divorce ìyàwó ẹ̀? Ṣó sọ bẹ́ẹ̀ fún ẹ? Ẹ má lọ kẹ́ wábi lọ jókòó sí kẹ́ jókòó ara yín jẹ. Ṣé ẹ rí kí olórí Tèmítọ́pẹ́ máa sọ̀rọ̀ àti Tóbi? Ìwọ Ashley yìí náà ni wọ́n ti fi ṣe é. Ìwọ yìí náà ni ìwọ àti Mariam. You cannot do without talking. Kí ló dé? Àfiṣe ni.
anyway ọlọ́run á bá yín yanjú ẹ̀ nígbà tí kábíyèsí bá dẹrù yín síta bóyá ojú yín máa ẹ rè pé kábíyèsí ò lè ṣe kábíyèsí máa fling ẹrù yín síta àwọn kan náà wọ́n máa ráwọn èèyàn kan wá bá yín kó ni ṣé ẹ lẹ́ẹ̀ lágídí ni. kábíyèsí ní kàn fi Queen Naomi sílẹ̀ o Queen Naomi ń padà bọ̀ wá sí palace gbogbo yín ẹ máa kúrò ní palace yẹn olórí Rónkẹ́ nìkan ló máa kù ń bẹ̀ ẹ fẹ́ ẹ kọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn wa nǹkan tó tàtú gbọ́ tàtú ní ká mú wá fún yín ni o ṣé ẹ mọ̀ pé à ń sọ fún yín pé gbogbo story tá à ń mú wá fún yín gist yìí allege ni so a ní ká tún wá fún yín lè tàtú gbọ́ lẹ́ni ni o ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o please subscribe like and share this video God bless you all.